kábíyèsí ọba elétìmọ́ nínú ọgbọ́n tó ń tòye tó ó wá dá a báyìí. Ó wá dá a báyìí. Ó dá a báyìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Bàbá àṣírí ayé ti dé. Ọlọ́run ọba mi ló lètò. Ọlọ́run ọba mi ló ní ohun. Òun ló làṣẹ, òun ló làbá, òun ló nímọ̀. Tó bá wá rí bẹ́ẹ̀, ẹja fọpẹ́ fọ́lọ́run ọba tó ṣe kíni tó dá wa. Kò sí alágbára kan láyé bí ò sọ Ọlọ́run. Kò sì sí ìmọ̀ kankan bí ò ṣe lédùà. Kò sí òye kankan bí ò ṣe ọba adániwáyé. Mo kí gbogbo wa ẹ káalẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú àsìkò yìí, ẹ kú afẹ́rẹ́. Ń rere mi ò mọ̀ jáde sínú ayé gbogbo wa a ní ṣìṣe. Ọ̀rọ̀ Nàìjíríà wọ́n ní bàbá àṣírí ayé sọ̀rọ̀ Nàìjíríà yóò kàn yín ni. Ẹ bá ń ṣá ètò yìí dáadáa. Ẹ̀yin tẹ́ bá jọmọ Yorùbá dáadáa, tẹ́ ẹ fẹ́ kí ìran Yorùbá ó tẹ̀ wájú, tó sì wù yín kẹ́yìn ọmọdọ́mọ yín náà mọ́ pìtàn òṣì nínú ọ̀rọ̀ tí Nàìjíríà wà lọ́wọ́ yìí, tẹ́ ẹ sì fẹ́ kọ́mọ yín náà kórógolo dáadáa lórílẹ̀‐èdè tá a jọ wà yìí. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ á, ẹja ṣe ẹja like. Ṣe rí ibi tọ́rọ̀ gbé dó báyìí, another dimension. Ẹja sì fi ọ̀rọ̀ àdúrà ó gbà, Ọlọ́run ó gbàdúrà gbogbo wa, kò ní bàjẹ́ fún wa. Mò ń padà bọ̀ láago 12 ṣùgbọ́n ọ̀rọ̀ ìkàn mi ó dẹ̀ ṣe pàtàkì tí ó ti yé. Kó tó di pé ń bẹ̀rẹ̀ ètò, ẹ jẹ́ n kọ́kọ́ ẹ bá mi ṣá ètò yìí tí ò ní bàjẹ́. Nigeria now or kí wọ́n wá bọ́n ṣe máa rìsọ́ọ̀fù ọ̀rọ̀ Nàìjíríà ó ti bọ́ sórí báyìí o. Gbogbo wa lájọ wà ń díẹ̀, àti ìránṣẹ́ Ọlọ́run àti babaláwo àti pásítọ̀, ẹyọ ìsínlẹ̀ ẹfẹ̀sínlẹ̀ wọ́n fi yẹn wá kó alómi ọbẹ̀ ni. Ọ̀tọ̀ lẹ́sẹ̀ ọ̀tọ̀ làṣà ẹ fi yún lẹ̀. Níbi tọ́rọ̀ gbé dúró báyìí, wọ́n ti ró dánlẹ̀ fáwọn ọmọ pé wọ́n fẹ́ pa wọ́n jẹ lọ́la. Ó ti yé. Ẹ jẹ́ n kọ́kọ́ play ọ̀rọ̀ yìí kó tó di pé ń wáyé. Ẹ káalẹ́ Mr. Yemi. Ọmọ yín ò ní sọnù. Yín ní á jáde o. Kì í ṣe pé àní jáde ẹ gbọ́ o. Pé àní jáde ẹ mọ̀ pé mi pankẹ́rí ọ̀rọ̀ ẹ gbàgbé. Ọlọ́run ọba mi lọ̀rọ̀ o. Àwọn tó sì mọ̀ọ́mọ̀ pé pankẹ́rẹ́ kò ní sọ kó lóun ò ṣe bẹ́ẹ̀ mọ́. Ajé mi kí kolokolo yín ò yọ o. Ó ṣe wọ̀. Ẹja kúrò lórí pé kíní ẹ kọ́kọ́ mọ̀ wípé lọ́la ná ìtàn rò pé ò lè ṣẹlẹ̀ lè ṣẹlẹ̀. Ìyún ni ẹ kọ́kọ́ yọ kúrò pé bóyá pankẹ́rẹ́ ọ̀rọ̀ ti ń bẹ̀rù ni. Ẹ yẹ ẹrù kúrò. Ọlọ́run ni ó máa mọ̀ á. Ṣùgbọ́n o ẹ jẹ́ n kọ́kọ́ gbogbo ẹ̀yin tí ẹ sì mọ̀ nígbàgbọ́ pé Yorùbá sì máa tẹ̀síwájú lọ́jọ́ kan, ẹ bá ń sọ pé up Yorùbá nation, up Yorùbá nation, up Yorùbá nation. Ẹ bá máa táìpù ẹ̀ kó lè bá àdójú táwọn olórí burúkú tán rò pé ìran Yorùbá ò ní bọ́ lóko ẹrú. Kò sì sí bí ọ̀rọ̀ Yorùbá ò ṣe ní dá dúró. Àsìkò tó ti yé, àsìkò tó. Wọ́n tún gbé Yorùbá bẹ́ẹ̀, àwọn Fúlàní náà ló sì ń kọ́ńtúrò wa. Ṣó ti yé. Wọ́n gbé Yorùbá bẹ́ẹ̀ lóòótọ́ ni a dúpẹ́. Ẹ ṣé o, ẹ gbé Tinubu bẹ́ẹ̀ lóòótọ́. Ṣùgbọ́n ṣé Tinubu ló ń ṣèjọba? Èèyàn ò lè wíkẹ́ẹ̀dì títí kó ní kíran rẹ̀ ó máa ṣẹrú. Ẹ bá ti dá bàbá lẹ́bi o. Ìyẹn sọ pé bàbá náà lẹ́bi tiwọn o, torí àwọn náà sásábẹ́ wọn o. ṣùgbọ́n mò ń bọ̀.
Help Yoruba nation. Help Yoruba nation. Gbogbo olórí àwa. Ẹ bá ń power tap, ẹ bá ń like ètò alẹ́ ìyàtọ̀. Kò ràn wá. Ebi ló ń pa yín, oníṣẹ́ ni yín. A ní ká kúrò nínú ebi. A ní ká kúrò nínú iṣẹ́. Ẹ bá ń power tap. A ní ká kúrò lóko ẹrú. Ẹ̀yin tún gbọ́wọ́ ọ̀ṣẹ́ sáwo, ẹ̀ ń gbọ́wọ́ oko ẹrú sáwo. Orí jọ́ọ̀jì tó fún yín lónìí, tí wọ́n ní fún yín lọ́la. Bá ṣáájú o, nǹkan tó gbé yín dènà oko ẹrú lélẹ́yìí o. Àwọn òṣìwájú náà, nǹkan táwọn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ wọn náà ṣe o. Ó yẹ kó yẹ yín sí i. Àwọn òṣìwájú náà dìde. Ṣé láwọn wèrè bí àwọn Tinubu, bí àwọn politician tẹ́ni? Àwọn aṣọ́kọ̀ ẹrú ọjọ́ tí yóò ti là. Ẹni orí gbọ́dọ̀ ló ń gbé sókè. Bí àwọn mẹ̀kúnnù ṣe ń gbé sókè. Wọ́n tó jẹ gàba ń gbé wálẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí. Kẹ́ẹ̀tì ìwáyé. Òun náà ló tún ṣẹlẹ̀ yìí o. Ẹ̀yin náà ti witness ẹ o. Torí táwọn ọmọ yín bá fọ́ ìdọ́lẹ̀ wọn lóko ẹrú. Wọ́n máa wò ó pé báwo làwọn ṣe débí. Àwọn bàbá wọn tẹ o. Àwọn ò tẹ̀ tẹ o. Iyù. Bọ́ọ̀kì ìwà tó ń wù yìí ló máa pa ẹ o. Máyégún ò lè dàgbà o. Gbẹ̀dẹ́. Ara àwọn ọ̀dàlẹ̀ Yorùbá nù. Ìwà tó ń wù yìí ò lè dàgbà. Máyégún máa ṣọ́kú sùn o. Lọ fún wọn ní 90 billion. Ẹ sọ̀rọ̀ ẹ̀yin wèrè olórí aláìní làákàyè. Èyí tẹ́ ń tọmọ ìyá yín lọ́pọ̀. Ẹ̀ẹ́dẹ̀rì rà láwọn tẹ̀sí lójú. Rally must hold. Protest must hold. It's our constitutional right. Protest must hold. It's our constitutional right. And there's nothing you can do about it. We are coming out. We are coming out. We are coming out. Nigeria gbọ́dọ̀ jáde o. Ẹ gbọ́dọ̀ jáde. Gbọ́dọ̀ bá ṣẹlẹ̀ ní kò ṣẹlẹ̀ ẹ gbọ́dọ̀ jáde. Ẹ gbọ́dọ̀ gbára wá sílẹ̀. Power belong to you. Federal government Nigeria is a civil servant. Kí ló ń pè ní civil servant? Ọmọ ọ̀dọ̀. Ọmọ ọ̀dọ̀. Tí military bá bẹ̀ gbàjọba, ànígbà, a máa tẹ̀sùn wọn lójú, a máa pìlú gbẹ̀yìn ni, èèyàn mélòó ló fẹ́ pa? Èèyàn mélòó ló fẹ́ pa? We don't care whether military take over the power or not. Ànígbà, a máa tẹ̀sí military náà lójú tán ni. Ẹgbẹ́ bẹ́ẹ̀, we must divide the nation. Bottom line, our rally must hold. Tọ́ba fún ilé àwọn condition tí federal government ò bá gbà, then we have no option. We will stand for dividing the nation. Àmàpígbẹ̀yìn náà ni Gàmbàrí ò bá Yíbò tán, Yíbò ò bá Yorùbá tán, kí là ń ṣe papọ̀? Àtúgbédè ara wa, afọ́jú àtòdì ń bára wọn gbé. Ìjọ tí ìyà bá dé, gbogbo wọn nìyà máa jẹ. Ìkọ́ fọ́jú, ìkọ́ di létí, ìkọ́ yarọ. Afọ́jú, arọ, àtàjì tí ìyá máa jẹ ogun ọgbẹ̀yìn ni o. Ọlọ́run tó bá fẹ́ solution sọ̀rọ̀ ara wọn. Ẹ gbà bẹ́ẹ̀. Ó ti dójú ẹ̀. Ọjọ́ dìde tán kílẹ̀ tún bẹ̀rù. Gbogbo ọmọ Yorùbá, ohun Prince lẹ́ ń gbọ̀n. Ara àwọn akọni Yorùbá ni. Bàbá àṣírí ayé lápá kan, àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ ni. Èmi wá mú dá gbogbo ọmọ Yorùbá lójú nílé lóko lọ́nà odò wípé in tó bá jẹ̀tọ́ Yorùbá ó gbọ́dọ̀ tẹ́ lọ́wọ́.
ìyà ti jẹ wá jù, ìyà yìí sì pọ̀ débi pé a lè káyé ẹ̀mí tó ti bá lọ. Mi ò ṣàdédé jáde, èmi yìí sábà gbọ́ síta lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè látìgbà tí a ti parí ọ̀rọ̀ Yorùbá Nation tá a ti bá débì kan tá a sì mọ̀ pé yóò ṣeé ṣe lọ́jọ́ kan. Ṣùgbọ́n ọ̀rọ̀ protest tán fẹ́ wá fi òjòrú sí, tán fẹ́ fi fẹ̀mí àwọn ọmọ tí wọ́n jẹ́ ọjọ́ ọ̀la Nàìjíríà ṣòfò lọ́la, ìyẹn gan ló jẹ́ jáde. Ó ní voice note kan níbi tí wọ́n ti ń dúnàdúrà, tí wọ́n ti ń bára wọn sọ̀rọ̀ bí wọ́n ó ṣe rin ọ̀la, àwọn bí wọ́n ṣe ń kó nǹkan fáwọn ọmọ, báwọn ọmọ yẹn ó ṣe ṣiṣẹ́, bí wọ́n ó ṣe operate láàrin àwọn tó bá fẹ́ protest lọ́la láti lè pa ọmọ ológo dànù. Ìyẹn lèmi ò ní fọwọ́ sí. Ṣó ti yé báyìí? Ìyẹn lèmi pankẹ́rẹ́ ọ̀rọ̀ ò ní fọwọ́ sí. Ẹ rántí pé wọ́n dàǹbarú ọ̀rọ̀ EndSARS mọ́ wa lọ́wọ́ ń gbà yẹn, wọ́n ní kò ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tó ń wọ́ ọmọ rẹ̀ lónìí kò mọ bí ọmọ ẹ̀ wà, bóyá ó ti kú, bóyá ẹja ti jọmọ ẹ̀, kò rókò ọmọ ẹ̀, aṣáàgbọ̀ pé kò ṣẹlẹ̀ náà nù. Ṣùgbọ́n eléyìí tí gbogbo wa jọ mójútó tó jẹ́ ìjọba àwa ara wa yìí, a ní láti mójútó. Ó ti yé. Ìdúnkokò mọ́ni láti mọ́ protest kò lè wọ́ọ̀kì. Ẹ̀yin náà mọ̀ lọ́kàn ara yín, ẹ̀yin ìjọba fúnra ara yín ẹ mọ̀ lọ́kàn ara yín wípé ẹ ṣe dáadáa tó. In tó bá fi márààlú jáde káwọn fẹ́ ṣèwọ́de, ara ti ní wọ́n dé gógó ni. Kí ìgbà tẹ́yìn náà mọ̀ wípé ẹ tiẹ̀ láwọn ráìsì abọ́kọ̀ kan lé tẹ́ ẹ tó fẹ́ fi tàn wá jẹ bẹ́ẹ̀ ṣe ń gbàdìbò. Ẹ bá ti mọ̀ pé ráìsì rárá, ẹ bá ti mọ̀ fún alówó kankan, ẹ bá ti mọ̀ wá àwọn olórí jorí kẹ́ ẹ máa pínwó fún wọn pé ẹ jọ̀ọ́ ẹ mọ̀ já, ẹ mọ̀ bọ́ta, ẹ já gbà bẹ́ẹ̀, bàbá ó gbìyànjú. Ṣé pé ẹ ti ẹ̀ mọ̀ para ń ta wá ìkànnì? Ṣé pé ẹ ti ẹ̀ mọ̀ pé èèyàn mú ìkànnì? Ṣé pé ẹ ti ẹ̀ mọ̀ pé ìlú ò fararọ èèyàn burúkú ni? Ṣé pé ẹ ti ẹ̀ mọ̀ pé yà ń jẹ mẹ̀kúnnù aláìdáni? Àṣẹ ẹ mọ̀ pa ń kérora? Kò dáa. Láyé tá a jọ filẹ̀ lọ yìí. Ṣó ṣé pé ẹ mọ̀ páwọn ọmọ orílẹ̀-èdè tí ẹ̀ wá ń kérora tó báyìí? Àṣé tí yín ò tiẹ̀ di, àṣẹ ẹ̀kàn gbọ́ ti wá ní, àṣẹ yẹ́bìsì tẹ́ ẹ lọ ẹ tiẹ̀ ń gbọ́ràn. Takùn ńlá ọ̀ ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run. Ṣó ṣé pé ẹ tiẹ̀ mọ̀ wípé ìgbàgbára wo àwọn ọ̀dọ́ ó ṣe pàtàkì láwùjọ wa? Ṣé pé ẹ mọ̀ pọ̀ ọ̀dọ́ tiẹ̀ ń resist rárá? Lẹ́ẹ̀já àwọn ọ̀dọ́ oníṣẹ́ ṣe, ẹlòmíì jáde 96 kó sì ń wáṣẹ́ ká, àṣẹ tiẹ̀ mọ́ tó dáa. Ẹ wá ń dọ́gbọ́n báyìí. Ẹ wá rí páwọn èèyàn ti fẹ́ jáde, wọ́n fẹ́ bínú tán, wọ́n fẹ́ faraya, wọ́n fẹ́ kí ìgbáyé gbádùn kó ro ayé lọ́rùn fún àwọn. Àṣẹ yìí gan tiẹ̀ mú tọ́, ṣùgbọ́n ẹ fẹ́ ṣe àríre má ṣe sì ní ọ̀tọ̀ Ọlọ́run ni. Èmi wá fi dá yín lójú o, èmi fi ń dá yín lójú pé àwọn èèyàn ó jáde, wọn ó sì ṣèwọ́de wọn, ẹ̀mí kankan ò sì ní sọnù. Bẹ́ẹ̀ ni. Ṣé gbogbo ọgbọ́n arúmọjẹ tẹ́ ẹ lọ dáhùn kí n tó play voice note yìí? Kí n tó play voice note kí gbogbo àwọn ọgbọ́n tẹ́ ẹ lọ dáhùn ẹ tú dànù, kò ní work. Ó ti yé gbogbo àwọn ọgbọ́n, mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Yorùbá ti gbọ̀n àti gbọ́n. Kìí ṣe pé ọ̀tá Yorùbá lẹni tó wà ń bẹ̀, a dìtẹ̀ mọ́rọ̀ Yorùbá torí tá a fẹ́ ló ṣẹlẹ̀. Ṣùgbọ́n kẹ́ ẹ wá máa lo Yorùbá láti fìyà jẹ Yorùbá ni ò ní work nílẹ̀ wa.
ẹ̀yin Gabon ẹ̀yin 36 kìnìún àbí kí náà ti ń pè bóyá 86 kìnìún dẹ̀ níyí ṣé ẹ̀ tí ì tó kú tán ni gbogbo alágbára tó ń yọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu ọlọ́mọ bá wa lù wọ́n pa ṣé ẹ̀ tí ì tó kú ni láti 99 lẹ ti ń jẹ́ 36 kìnìún ẹ bá Ọbásanjọ́ ṣèjọba ẹ jẹ́ orí nǹkan kan ṣe fúnra Yorùbá Òkè Ọya ní í ṣe é sí ìgbà Yar'Adua tó fẹ́ ṣe dáadáa ẹ̀dọ́gbọ́n pa àbí ó ṣàtìkú ẹgbẹ́ fún èèyàn yín ó náà ṣe tiẹ̀ ìyẹn Ebele Goodluck àwọn náà sapásapá bíi kí Nàìjíríà ò dáa lọ́dọ̀ tiwọn náà ìgbà tí pressure pọ̀ lórí bàbá ó ní mo ju gbogbo rẹ̀ fún yín o ẹ ṣe bó bá ṣe wù yín o mo gbà fọ́lọ́run ló bá kọrí sí òtìkọ́ àbí kí ló kọ olú rẹ̀ ń Bayelsa ó ra filẹ̀ nígbà tó rí pẹ́mí òun fẹ́ bọ́ sí ìyàwó ẹ̀ pariwo bring our gẹ̀ẹ́sì kí tiẹ̀ lórúkọ chai there is God ó pariwo ń gbòòsù yóò ń yà ìyá náà la lọ rìtáyà sí òtìpó ní Bayelsa a ṣe ràbàràbà rẹ̀ a ti ń gbàdúrà pé Yorùbá ó dáa pé Yorùbá tí wọ́n tiẹ̀ tún fi sí báyìí a gbọ́dọ̀ ráàánú gbà o Ọlọ́run ọba mi ó ṣe o Yorùbá ló débẹ̀ bó ṣe kọ́kọ́ débẹ̀ ń tẹ́ ẹni ó ṣe ló ṣe ẹni ó kọ́kọ́ yọ owó ìrànwọ́ kúrò lórí epo ó sì yọ nígbà tí ò fẹ́ kú ọ̀rọ̀ lórí táwí ni aláṣìírí rẹ̀ lọ́wọ́ á pọ̀ o bí ò bá ṣe kíní bábò sì fẹ́ farúgbó ara sẹ̀wọ̀n kò fowó kó bàjẹ́ bàbá yọ bẹ́ẹ̀ ṣe ni ó yọ wọ́n ti á yọ báyìí àdúpẹ́ wọ́n yọ ara bẹ̀rẹ̀ sí ní àwọn èèyàn tó wá ń pariwo pé bàbá ìnira pọ̀ ikú ti fẹ́ dé ẹ̀mí ti fẹ́ pin bàbá ní ẹ farabalẹ̀ àwọn ìgbébọn kúrò lẹ́yìn ọrùn mi ń lè ṣe nǹkan kan ọwọ́ mi kún ẹ wò mí ó wù mí kí n ṣe dáadáa bí mo ṣe lérò kọ́ lélẹ́yìí bàbá náà rọ́gbọ́n dá sí nígbà tí ò ní fẹ́ fẹ̀mí rẹ̀ wíwá àtàwọn ọmọ ó gbà sí lẹ́nu àtúnlá fẹ́ ṣe protest pa tó fẹ́ fẹ̀hónú ọkàn wa hàn síta gbangba ẹ̀ tó lẹ̀ ẹ́ pa wá àṣẹ tiẹ̀ lọ́lọ́pàá tó báyìí wọ́n ń bọ̀ o ẹ jẹ́ ń fi ọlọ́pàá tí wọ́n ní hàn yín o táwọn eléyìí bá tiẹ̀ lọ sí Sambisa mo lérò pé a ti dẹ́gun Boko Haram àwọn eléyìí pọ̀ gidi kìí ṣeré o kìí máa ṣeré àwọn eléyìí wọ́n pọ̀ gidi tó yẹ báwọn eléyìí náà tiẹ̀ bá wa lọ sí Boko Haram ni a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Asiri security àwọn tẹ́bi ń pa àbọ̀lé ọlọ́ ẹni wọn máa dọdẹ ṣé ẹ mọ̀ pé ẹni tẹ́bi bá ń pè gbọ́ wàásù ni ẹgbẹ̀rún épa ìpà kò dẹ́ni ìyà ń jẹ lọ àwa wí tán nìsín ẹ̀rọ káwọn battalion síta Ọlọ́run wọn bí ẹ tiẹ̀ àwọn gan wọ́n tiẹ̀ ń ṣe bí ìgbà tí wọ́n ń ṣe bí ajá tó fẹ́ yàgbẹ́ ẹ má bínú ẹ̀yin tẹ́ bá jẹ lọ mò ń bọ̀ o mo fẹ́ bá ẹ wá ibi ẹ ti kó àwọn ọ̀nkú yín síta ni o torí mi ò rò pé àwọn tí wọ́n fẹ́ ṣe protest wọ́n gbébọn dání n sì rò pé wọ́n yọ àákétì yín àwọn tẹ́ ẹ ti kó jáde náà ní ìsìn sálárì wọn ò stable o kò tó bọ́yàwó àtọmọ àwọn náà ń fi inú ń fìfo àwọn làwọn náà fi ń gbìyànjú ẹ wò pé sáà ní para wa àbí àwọn náà sá gbà fọ́lọ́run látara pé yóò da làwọn náà wà òun bọ̀ ẹni sùúrù o torí mo fẹ́ bá ó láwọn kinní kan tí mo fẹ́ sọ ẹni sùúrù torí mi mọ̀ yí pé a ti wá di ọ̀kẹ́rẹ́ àbẹ́tu àbí ọ̀yà tí wọ́n pa ń pakúpa àbí tó fi wá di wípé ẹ wá rò lọ́kàn wípé àwọn ọmọ tán fẹ́ ṣe protest tí wọn ò mú nǹkan kan dání tí wọn ò gbébọn tí wọn ò gbàdà tó lẹ́yìn náà lẹ lè rówó rà bọn àbí tá ń tó bẹ́ẹ̀ tí ó rà bọn bíi almost 2 million 3 million
pé kẹ́nìkan máa fi bóun jagun ẹ̀yin náà lẹ́ni lọ o àbẹ́yìn kọ́ ojúmọ́ gbà mí tì fún yín o ìjọ wo lẹ́sìn mi gbogbo ìdààmú tẹ̀ ń kóra yín sí wọn o tẹ́ bá ti wá rí pọ́mọ tálíkà jáde tí wọ́n bá sọ pé àwọn ò jẹ̀yà mọ́ ìjọ náà lẹ́yìn olórí burúkú ẹ̀yìn aríjẹ́ǹdì mọ̀dàrú ó jáde tẹ́ẹ̀nì àfikìrán dandan lá kọ́mọ tálíkà ò sákú ẹ sì bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run. Show of force. àṣẹ tí ẹ lè pọ̀ tó báyìí àṣẹ ẹ pọ̀ tó báyìí ìmọ̀ pé ẹ pọ̀ báyìí o dégbẹ́ tí ẹ ní àwọn ọlọ́pàá tó pọ̀ tó yìí ojú ò tí ẹ tì í mò ń bọ̀ o ẹ ní sùúrù. àṣẹ tí ẹ pọ̀ tó báyìí tẹ́ ẹ bá ti ẹ̀ ráwọn bàtálíọ̀n wọ́n ṣe pọ̀ tó ẹ jọ̀ọ́ ṣé ẹ bá ń bi wọ́n léèrè pé ṣé ẹtu náà fẹ́ pa àbọ́yà ṣé ẹtu náà fẹ́ pa àbọ́yà tẹ́ ẹ bá ní bá ṣe túta kí ni kámẹ́rà mi yóò ṣe dáadáa ẹ jọ̀ọ́ ṣé ẹtu náà fẹ́ pa àbọ́yà ẹ bá ń bi wọ́n léèrè pé ṣé ẹtu náà fẹ́ pa àbọ́yà ẹtu náà fẹ́ pa àbí àbọ́yà ṣe rí gbogbo ọgbọ́n àti ète láti dẹ́rù bàbá Yorùbá kò lè wọ́ọ̀kì ẹ sọ fún àwọn tó fún yín ní àìdíà yẹn pé láti dẹ́rù bá gbogbo àwọn èèyàn tó fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ sọ ẹ̀rọ wọn ẹ sọ fún wọn pé kò lè wọ́ọ̀kì mo fọlọ́run tó lẹ̀mí mi búra kò lè wọ́ọ̀kì torí yàgá ń jọ ọlọ́pàá tẹ́ ẹ kó ta àti sójà èwo ni òrépo èwo ni òra oúnjẹ nù wọn èwo ló lè pósì pé tálárì ìhun tó ń jẹun nínú àwọn tẹ́ ẹ kó ta tẹ́ ẹ ní wọ́n wá jà èwo ló lè pósì wípé látìgbà tóun tí ìjọba Tinubu ti dóde yìí o òun ní owó tó dá alákàntì ní dáadáa yàtọ̀ sí pé bá lọ́nà ìbúrú o èwo nù yín ló lè fọwọ́ pósì nù yín pé iṣẹ́ tí mò ń ṣe o ó tó èmi àti ìyàwó àtọmọ jẹ láìsí wàhálà kò sí ní tó lè fọwọ́ pósì nù wọn torí páwọn gan ìyà ń jẹ wọ́n directly èmi wá sọ fún yín ni èmi pankẹ́rẹ́ ọ̀rọ̀ ẹ̀yin tèmi tẹ́ wà lẹ́kọ̀ọ́ àtàgbègbè rẹ̀ sótìyé ẹ lè mẹ́sẹ̀gì mi WhatsApp 09040356510 location tá ti pàdé lọ́la èmi ó test ẹ̀ sí yín torí àwọn olórí burúkú kan tó ni láti fẹ́ sọ location lórí afẹ́fẹ́ sótìyé torí má ṣe wáyé mo ti rá àwọn location oríṣiríṣi kódà wọ́n ti ń fa péjì mi wálẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ti ń fa péjì mi wọ́n ti ń rìpọ́tì ẹ̀ lóríṣiríṣi ọ̀nà lórí ọ̀rọ̀ protest ni o mẹ́sẹ̀jì ti kórí fóònù mi o lórí WhatsApp mi ọ̀dà àbí sí ìhàn yín ni mò ń bọ̀ pẹ̀lú ṣe ẹ lè rí báyìí mẹ́sẹ̀jì ti kórí fóònù mi ni ẹ ní lè rí ó má dùn mí o oríṣiríṣi voice note ti ń lọ nídìí kẹ́ ẹ má bàa jáde náà ni o àwọn bàbá wa àwọn bàbá òjẹkújẹ náà ti ń pè á wọ́n ti ní kábà yín sọ̀rọ̀ kẹ́ ẹ má jáde ẹ gbọ́sẹ̀ ẹ̀ ní jáde ẹni ó bá tẹ́ lọ́rùn ó má jáde o ṣùgbọ́n o gbogbo ẹ̀yin tí wọ́n ránṣẹ́ dé tòrutòru pé kẹ́ ẹ wá dọ́gbọ́n dàbọ̀rapọ̀ máwọn èèyàn tẹ́sí mọ̀ pé olóṣèlú nìyí tí wọ́n rán yín ṣẹ́ ẹ̀ sàn kú tọmọtọmọ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run torí ẹ̀yin náà mọ̀ tó dáa
ẹ sì mọ̀ wípé owó òòjọ́ náà ń fún yín jẹ afúnijẹ kan yín wọ́n sì fúnni tà wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ni láti mọ̀ọ́mọ̀ mú ìṣẹ́ àtòsí wá kẹ́nu olówó lè bá àkọ́mọ táníkà ni ṣó ti yé kẹ́nu olówó kó lè bá àkátáníkà torí ṣé abábẹni tẹ́bi ń pa kò sì ní í sapọ́hùn ò jẹ torí ebi ìyẹn a lè wà láàyè rẹ̀ kọ́kàn rí ó balẹ̀ kán ránṣẹ́ pé ó lọ fàdágérí ṣé yóò wá dàmbí kò ní sọ fún yín pé kí lẹ fẹ́ bùn ún ṣùgbọ́n nítorí wípé wọ́n mọ̀ wípé ọwọ́ wọn ò ká wa sẹ́rítọ̀rù epo tó ṣẹlẹ̀ yìí ara propaganda wọn nù ńgbẹ́ ẹ̀ bá rówó wọkọ̀ lọ bí ẹ̀ ti ṣe protest ó kálukú òjòkó lé ìtafẹ́ àṣìfò gbogbo àwọn nẹ́tíwọ̀kì yìí ti ń dorí kodò tálẹ̀ báyìí ó pé ó tó wọlé lọ́dọ̀ mi nẹ́tíwọ̀kì ti bẹ̀rẹ̀ sí í fẹ́ẹ̀lì wọ́n ti bẹ̀rẹ̀ sí í fi oríṣiríṣi kábíyèsí nàìjíríà àṣẹ lágbára tó yìí so ṣé pé àwa mẹ̀kúnnù náà tiẹ̀ ṣe iyebíye àwa tí ọlọ́run ọba mi tí ó padà dá lóhùn àṣàwọ̀ ọmọ yorùbá náà tiẹ̀ lágbára tó yìí àṣẹ gbogbo ọmọ nàìjíríà ṣe gbé wá tiẹ̀ ń dọ́dọ̀ yín àṣẹ ẹ̀kọ́ tí ikún ni nígbà tẹ́ wá sún wa kàn gírí tá a wá yíjú padà ní ìsìn ẹ wá ń bẹ̀bẹ̀ ẹ tún fẹ́ tàn wá mú kẹ́ ẹ tún fìyà jẹ wá padà kó dáa ẹ sì rántí ọjọ́ tẹ́ ẹ sùn ẹ jọ ṣe fẹ́ dọ́lọ́ ni ṣẹ́yìn èèyàn fẹ́ dọ́lọ́ ni ẹ ṣàlera lé ayé tán ẹ rántí pé àwọn kan náà ti lówó ìṣáájú ó kọ wọn dànù ìwé ìtàn lórí tẹ̀ ń wáyé tẹ́ gbàgbé ọ̀run náà sọpọlọ yín adúdú ni ṣé ẹ wá fọ́fún gbé mu ni lẹ́sẹ̀ gbàgbé wípé gbogbo nǹkan téèyàn bá ní láyé ìní jọ̀wọ́ ẹlẹ́ tí kú bá dé kí wá lẹ̀ ń sáré ayé ń fún ọ̀dà ṣé ńgbẹ̀ bá ìpírẹ́sì ẹ̀dá tán ṣé ìpírẹ́sì ọlọ́run náà ni àbẹ̀fẹ́ ọ̀pírẹ́sì ọlọ́run tó dá yín bọ́yẹ́ sì lọ rà àfihàn ọlọ́run bọ́yọ́ fẹ́ tà á torí mi ní nǹkan tẹ́ ẹ ti rà lé ayé tí wọ́n ń rà lé ayé tẹ́ ẹ ti rà nǹkan tó kù ṣoṣo tẹ́ ẹ ti rà ni pé ẹ ti ra ọ̀run bóyá kẹ́ ẹ lọ gbé owó fọ́lọ́run kó ta ọ̀run fún yín bóyá yóò tó jẹ́ complimentary tí ò tí ì ṣẹlẹ̀ rí torí gbogbo àrà tẹ́ ẹ̀ ń dá pátápátá wọ́n ti dá sẹ́yìn kò sí tuntun nú àrà tẹ́ ẹ fẹ́ dá mọ́ téèyàn fowó dá láyé o àwọn kan ti dá sẹ́yìn tó ti sú wọn ń gbòòrẹ́ wọn lẹ́yìn gbé èyí tó wá kù tí mo rò pé ẹ lè ṣe tí ń fi gbà pé gbogbo ẹ̀yin olóṣèlú olówó nìyí ìní pé kẹ́ ẹ lọ ra ọlọ́run kó sì pín ọjọ́ kún ọjọ́ tẹ́ ẹ kù láyé tẹ́ ẹ bá ti rí ìrìn là ojú tì ayé yín bàjẹ́ ní tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nu tẹ́ ẹ bá ti lè rí ọjọ́ tẹ́ ẹ kù kọ́lọ̀ ń fi kún fún yín kó tún jẹ́ ẹ pọ̀ sí kó jẹ́ ẹ pẹ́ láyé kẹ́ ẹ wá máa pa àwọn èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan jẹ tẹ́ ẹ bá ti lè rí yìí ń ṣe ojú ti gbogbo yín wàhálà àyànga sí owó tẹ́ ẹ ní àyànga sí ẹ ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá ti lè rí yìí ń ra ẹ jẹ́ pọ́ lọ́hùn sóore fún yín tán nù torí gbogbo nǹkan tó wà nílé ayé ilẹ̀ ti rà tán ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lè rí ẹ̀mí rà tẹ́ ẹ sì tó pàṣẹ fọ́lọ́ pé kó kún ọjọ́ yín tí kú dé báyìí tẹ́ sọ pé ó yá máa lọ ìyẹn ò nìkan lẹ tó lówó lójú tèmi kẹsàn fún kú báyìí pé dúró jẹ́ kí n sáìn chẹ́ẹ̀kì mi kí n gbowó mi jáde kí n fi jayé tí kú sì dá ẹ lóhùn tó sì jẹ́ kẹ́ ẹ sáìn chẹ́ẹ̀kì kẹ́ ẹ fi gbowó jáde kẹ́ ẹ ṣe tó wìn lójú kú ìyẹn mo tó gbà pẹ́ lówó láì ṣe bẹ́ẹ̀ wà láì ní nǹkan kò fúfú fẹ́ tẹ gbogbo tẹ́ ẹ ní. wà láàyè yín ta òkútù fẹ́ tẹ gbogbo tẹ́ ẹ nífa ẹ lè sọ fún kú pé kó fi ọjọ́ kan kú ọjọ́ tẹ́ ẹ lò láyé ààyè yé bàjẹ́ ẹ lówó gbogbo ẹ lóṣèlú ẹ ló lọ ẹ lọ sọ fún ẹ wò ẹ parapọ̀ kẹ sọ pé
ojú tì wá lẹ́yìn ìyà tẹ́ fi ń jẹ wá kí ló tún kù tẹ́ ṣe ná ọlọ́run ò lè yọ̀ǹda ẹ̀mí fún yín nígbà tí iṣẹ́ yìí ni mẹ́sẹ́ńjọ́ ọlọ́run ẹ ṣe mẹ́sẹ́ńjọ́ ọlọ́run náà ọlọ́run ò lè yọ̀ǹda ẹ̀mí fún yín ṣùgbọ́n tẹ́ ẹ bá lè fi ọjọ́ kún ọjọ́ tẹ́ ẹ lò láyé tẹ́ ẹ sì pàṣẹ fọ́lọ́run pé kó fún yín láyè kẹ́ ẹ báyàwó yín sùn kẹ́ ẹ tó kú wàláì mo ti gbà pẹ́ lówó àbí kẹ́ ẹ ra ààfin tọ́lọ́run ọba mi ń lò lọ́rùn kẹ́ ẹ wá jókòó síbẹ̀ kẹ́ ẹ sì lo 24 hours síbẹ̀ mo gbà pé lówó ni ṣùgbọ́n tẹ́ ẹ bá ti rí yìí ń ṣe ojú ti gbogbo lówó tí ń fìyà jẹ táníkà àyànga sí owó tẹ ẹni tí ò wúlò ká dáa fẹ̀yìn àtowó yín ọ̀rọ̀ gbogbo àgbáyé lẹ́yìn kó sọ́nà kan àwọn kò ṣe bẹ́ẹ̀ tó bá yẹ pé báwo lọ́wọ́ ṣe nìyí ẹ̀yin ọmọ àlè wọ̀nwọ̀n yìí ẹ mọ̀ ní rẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ gbà ẹ̀kọ́ ọ̀fẹ́ gbogbo yín lò tẹ́ fi ń jẹ gàba lónìí ṣèbó orí táwó lọ́wọ́ ṣe ni kí lẹ́yìn ti ṣe kí ni tẹ́ ẹ ti ṣe láti ìgbà tí gorí àga ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ fún wa ẹ kọ́kọ́ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ gbogbo ẹ̀ mọ̀ ló ti dowó báyìí kò fẹ́ẹ̀ sí yàtọ̀ nù public àti private ẹni tí ó bá fẹ́ kọ́ máa rí oyin àkóyè koro ó má gbàgbọ́dọ̀ náwó ní public báyìí kó fọmọ rẹ public ó níye tí è wọlé ẹ kí wàá lẹ wá ṣe tẹ́ ẹ fẹ́ wá sọ pé ẹ gbìyànjú kí la lè sọ nípa yín tá a fi ní gbàgbé yín bí Awólọ́wọ̀ ẹ wàá máa dé fìlà orí ibú káàkiri ìfìlà Awólọ́wọ̀ àti ìgò rẹ̀ nìkan lẹ jogún ẹ jogún ìwà rere tó ní orí yín burú ó mà ta fún yín o ó mà ta fún yín ẹ á rò pé gbogbo òpò tẹ́ ẹ wá ẹ lè gbé lọ́rùn ayé yín bàjẹ́ ó yẹ sọ fọ́lọ́run pé ẹlẹ́yìn gbogbo Nàìjíríà ò bẹ̀rẹ̀ sí wọṣọ funfun kó change gbogbo aṣọ wa sáwọn funfun kó má sáwọn kan mọ́ kó má sẹ́ni kankan tí ó wọṣọ black ẹ sọ fọ́lọ́run bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ máa ra supermarket pàtẹ́ sọ pé káwọn èèyàn ó jáde ọmọ yín fẹ́ ṣe shopping olórí ibú ara yín àtọmọ ojú òlálárí tí pọmọ ẹ̀ lọ́lárí yọrun bàbá mi ṣe minister bàbá mi ṣe governor ó mọ̀ pé gbogbo aráàlú náà papọ̀ tó fi ń tọ́ ó lè jèrè ó fẹ́ lọ bí ayẹ́fẹ́ ni kò possible ọmọ aláìlẹ́nìkan ń jìyà lọ́wọ́ ayé yín ò lè tán mọ́ná ló jẹ́ máa mu dúrọ́ọ̀gì káàkiri torí yín ń dàrú lọ ọmọ ẹlòmíín wà bí ọ́ dè mọ́ nísìn inú àwọn ọmọ sẹ́nitọ̀ tó yẹ pé kọ́ọ̀pù náà fi dé ó ti sí èrè nípa dúrọ́ọ̀gì ṣèbórówó rà ni sọmọ aláìlẹ́nìkan gbọ́dọ̀ dábàá tí wọ́n fẹ́ ra dúrọ́ọ̀gì níbo ni ó ti rówó ẹ̀yin mọ̀ wọ́n tẹ́ sí èrè torí yín burú yìí àìmọye ìgbàlágbé mọ́tò lẹ̀ tá a máa rìn káàkiri nígbà mọ̀ wípé gbogbo ń ta ní afẹ́fẹ́ lásán ni ẹ̀yin olórí burúkú yìí ǹjẹ́ ẹ ti ẹ̀fọ́ òrùn dára wò rí inú èsì mọ́tò èsì gbogbo ẹ̀ abáyọ̀dábàbíṣẹ́ṣẹ́ ti fẹ́ pa gbogbo yín dànù ẹ̀ ti ẹ̀ṣẹ́ṣẹ́ṣẹ́ṣì mọ́ olórí ibú àṣẹ ẹni tí ò jáyé rí èsì inú mọ́tò èsì inú plane tí ń ta ẹ wà gbọ́ pé gálọ́pù fẹ́ ṣẹlẹ̀ nínú plane ẹ wà máa fi hálà wèrè wo ló mọ̀ ìrí àbọ̀ lórí ibú ni Jésù wo ló ń dáyẹ̀ yín wèrè mọ̀ ta ní gbàdúrà fún yín gàkẹ́ ẹ̀ ní jèrè ta ní gbàdúrà fún náà sọ wípé lórúkọ Jésù ẹ bọ̀ rí ẹ lè bọ̀ rí bá gbàdúrà fún ga èpè ní ó máa já sí ẹ̀yin wèrè wọ̀nyí sórí yín ò wá pé ni mórí yín a bá pé ẹ lọ wò páwọn kan tán ló gbà lánàá dà ẹ lọ wò tán àwọn tán ló gbà bíi ti yín dà táfàyé ni ọmọ aláyé la ibo náà wà lónìí ẹ lọ fàbáṣà kọ́gbọ́n abẹ́rẹ́ pé kú Ọlọ́run ló pa àbáṣà yìí pé àwọn èèyàn ló pa á kí wá lẹ̀ ń bá ká ẹ rówó láti fi rọ Ọlọ́run àwùjúmọ̀ tì yín o èló náà ń tọ Ọlọ́run tẹ́ ẹ̀ lè lọ rà á gbogbo adúrú owó tẹ́ ẹ kó jọ náà àṣẹ pépà lásán ni ẹ lè rọ Ọlọ́run àwùjú tì yín o ojú tì kẹ ẹ mọ́ lè ra Ọlọ́run tó kéré báyìí ó kéré lójú yín ẹ lọ rà á kẹ ẹ ní ó bá ń yọjọ́ tẹ́ ẹ kù padà
kẹ́ni ó bá dá gbogbo fámìlì yín sí kẹ́yìn ojú ayé nígbà tẹ́ ẹ̀ ti lè ṣe yún ọlọ́run ọba mi ò fẹ́ràn yín nù ọlọ́run ò fẹ́ràn yín nù àfi ẹ yí padà kẹ́ ẹ dà àwọn mẹ̀kúnnù ní káyé yín ó lè bá a nítumọ̀ ìtẹ́ ń sáká òun wúlò ọkàn yín ò balẹ̀ wọ́n ní olódodo ó mọ̀ sá nígbà tí a kò le wálẹ̀ ń bá ká ẹ ti láyé náà tán òun náà nù ayé gan ẹ lò débi pé ayé gan tó ń sá fún yín ẹ jẹ́ bá pàwọ́ tá ẹ bá láìkè tó yìí bóyá nù yín ò dẹ̀ dùn sí mi ẹ má jẹ́ wọn fúláàgì mi tán bóyá ọ̀rọ̀ mi ò dẹ̀ wọ̀nyí la ẹ má bínú bóyá ń bá àwọn olóṣèlú yóò bá wọn wí púpọ̀ wọn ò ní láìkì mi olóòótọ́ kì í lẹ́ni olóòótọ́ kan kì í lẹ́ni bẹ́ẹ̀ dẹ̀ wá ṣe tó ẹ ṣe tó bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ táníkò gbàjọba bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ táníkò padà lẹ́yìn kú o gbogbo létẹ́ kó jọ ọmọ táníkà ni ó padà fi ṣe ilé epo gbẹ̀yìn gbogbo dúkìá tẹ́ ẹ rà jọ ọmọ táníkà ni ó padà fi ṣe yóò padà tó tà fáwọn alálùpẹ̀ ẹ̀ tún rà ibi ẹlòmíín ṣe èrèdè gbogbo mọ́tò ló bò mọ́lẹ̀ kò mọ̀ tí ó lò ń bẹ̀ kò sílùú tí ò tí ì nílé sí ó sì kéré jù ó nílé mẹ́ta sílùú kọ̀ọ̀kan a sì ní 36 states ẹjọ́ mélòó ni ó sùn bẹ́ẹ̀ tí ì jáde láyé èmi ìwà gan tí ò ní fojú rí gan tí ì jáde láyé kí lẹ̀ ń bá ká kí ni bákàbákà yín fẹ́ bá ká tí ẹ fẹ́ dọ́lọ́ ni tí ẹ fẹ́ dọ́lọ́ ni ṣùgbọ́n mo challenge gbogbo olówó pátá tẹ́ bá ń gé fídíò ẹ̀ fún ọ pé tẹ́ ẹ bá ti lè ra ọlọ́run kẹ́ ẹ sì sọ fọ́lọ́run pé kó fọjọ́ kan kún ọjọ́ orí yín àti ìdílé yín kó sì fi ń láyè kẹ́ ẹ ṣáà chẹ́ẹ̀kì gbogbo owó tẹ́ ẹ ní lákàntì kẹ́ ẹ fi dá lóṣó tó bá ti lè ṣe fún yín mo gbà pẹ́ lówó mo challenge yín tẹ́ ẹ bá ti á lè ṣe yún àjẹpáyà ń gá sí owó yín ayé yín bàjẹ́ tó ń towó yín ó bàjẹ́ níwọ̀n bá àgbà tí àwọn tí wọ́n dìbò fún yín tí wọn ò rí ọ̀nà tí wọ́n ń sunkún ojoojúmọ́ lórí ipá wọn ṣe wàhálà ó tiẹ̀ jẹ́ pé bó wa kọ́ ní ń gbé yín wọlé who is who ló ń gbé yín síbẹ̀ àti bẹ́ẹ̀ ṣe rí àti kàbá ẹ̀yẹ kàbá tọ́lọ́ ó padà jóná tẹ́ ẹ máa ń yàn wọ́n ẹ tó ti mẹni tí ó jẹ pẹ́sidẹ́ǹtì báyìí tí ó tó fìyà kún ìyá wa ẹ ti mọ̀ báyìí ṣùgbọ́n ẹ rántí o gbogbo kàbá àláyé pátápátá lọ́lọ́run ọba mi ó padà lé lọ. akọrin ògo good evening so gbogbo kàbá pátápátá ni ó padà sọkún ó dé èèyàn mélòó tó lè fọwọ́ sọ̀yà wípé ara yín lòun ti soríire ẹ padà sórí ibùpẹ̀ yáyà àti kàbá yìí ni ẹ á sọ àwọn èèyàn di bọ́ọ̀lù tẹ́ ń gbá káàkiri adúpẹ́ fọlọ́run akọrin ògo ẹ wá sọ para di ọpọlọ tẹ́ fi ń sẹ́ẹ̀tì wa ọ̀pù káàkiri ààyè yín mà ti ta o ẹ wá ń gbé amúgbẹ̀ ń gbé alábòkí tí í ta níbi tẹ́ ẹ tiẹ̀ wá bọ́rọ̀ yín dé ojú ò tiẹ̀ wá tì í mọ́ lóòótọ́ gbogbo orílẹ̀-èdè pátápátá làjẹbánu ti ń ẹ̀sìsì torí pọ́lọ́ ọba mi ti fẹ́ mú lè rí ẹ̀sẹ̀ ṣùgbọ́n ti nàìjíríà ilé kínkà bí ọ̀rọ̀ ló ṣe dẹrùn tó ṣe bẹ́ẹ̀ rówó ra private jet ẹjọ́ ṣe ẹ fẹ́ káwọn ọmọ ogun ráàkì lọ ìlú èbó ni nígbà ẹ̀ ra private jet mọ́wọ́ láì ṣe chingọ́ọ̀mù ṣe ẹ tún fẹ́ káwọn ọmọ yín tún jogún private jet ní international embassy ní àbíbò tẹ́ẹ̀kan bẹ́lẹ̀ ìwá yóò ti ra private jet bẹ́lẹ̀ tí ẹ fẹ́ máa fò lóru ni ibo lẹ́ ń lọ ẹ sápò lórí ilẹ̀ torí accident gbẹ̀ ẹ̀tọ́ náà ṣe tẹ́ mọ̀ pé ẹ lè payín anytime ẹ̀yin fẹ́ kọ́ ọmọ táníkà ká mọ́ accident ká máa kú ẹ mọ yín náà padà kú ọmọ yín náà padà kú ẹ lọ jókòó ẹ mọ̀ pọ́lọ́ ọba mi lágbára
ọlọ́run ọba mọ̀ lápé nígbà plane yóò bá máa crash báyìí a tún máa wà ń bí dájọ́ máa wò bí tẹlifíṣàn ni gbogbo tẹ́ ẹ fi owó táníkà kójọ lẹ́ẹ̀padà sunkún ẹ̀ wàláì lóòótọ́ lára ní àwọn èèyàn wọ́n sì ń pariwo sọ́lọ́run á wà wẹni tọ́lọ́run ó gbẹ̀bẹ́ rẹ̀ jù nínú ẹ̀yin àtàwa tá à ń pariwo sọ́lọ́run tí yà ń jẹ wá directly tá a dẹ̀ mọ̀ pa à ń sọ́fà á wẹni tọ́lọ́run ó gbàdúrà ẹ̀ jù. ṣùgbọ́n mo tó challenge yín lẹ́ẹ̀kan ṣiṣẹ́ tó bá yẹ pé lóòótọ́ ni gbogbo ẹ̀yin olóṣèlú ìrówó kó jẹ lásìkò Tinubu tẹ́ ẹ̀ bá ti lè ra Ọlọ́run kẹ́ ẹ sì sọ fọ́lọ́run wípé ẹ fẹ́ kó fi ọjọ́ kan kún ọjọ́ tẹ́ ẹ kú kó sì fi láyè kẹ́ ẹ ná gbogbo owó yín lórí olóṣó tẹ́ ẹ máa gbé káàkiri ní klọ́ọ̀bù tẹ́ ẹ máa fi dọ́là há wọn lóbò nígbà ẹ bá fẹ́ ṣe campaign yín tẹ́ ẹ bá ti lè rí ṣe àrò payé pé òtò owó yín wàláì ó ṣe á le tó bá wọn ẹ bọ́ náà sọ̀rọ̀ náà ẹni kó sọ̀kalẹ̀ kó wá fíṣítì yín lé nǹkan kan tí mo fi lè fọ́ fún yín pé lóòótọ́ lẹ lówó ẹni kọ́ lọ wá jẹ dílà lọ́dọ̀ yín láàárọ̀ ọ̀la àbí kó wá jẹ breakfast lọ́dọ̀ yín láàárọ̀ ọ̀la tẹ́ ẹ̀ bá ti lè ṣèyún wàláì ojútò yín àtolówó yín àti wòlíì tí ń gbàdúrà fún yín àti babaláwo tí ń ṣoògùn yín kò ní dọ̀dá fún yín pọ̀. kí lẹ tó fẹ́ dà gbogbo tẹ́ dà lẹ ti dà yìí kò tún sí nǹkan mímọ́ tẹ́ fẹ́ dà láyé ẹ ti ráyé tán kí ló tún kù tẹ́ fẹ́ rìn ọ̀run nìkan lẹ̀ tí rìn tẹ́ báyìí fẹ́ lọ rìn gbogbo yín lẹ́tọ̀ wò lẹ́yọ kọ̀ọ̀kan láìpẹ́ láì jìnnà ni kí wàá lè wá ń sá gìrìgìrì fún ẹ wà gbọ́ pé nǹkan kan fẹ́ ṣe yín pé fẹ́ kú ẹ ní sówó ò lè ra ni ẹ à máa pòwe kan fáwọn dókítà pé in tó ti fẹ́ bàjẹ́ in tó sì da ilẹ̀ fi tún tó fẹ́ bàjẹ́ ṣe ìyóò ní pé ká pọ̀ ọmọ táníkà fún lówó torí pé ẹ lówó tẹ́ ẹ ṣe ayé yín ta. níwọ̀n bá àgbà tẹ́ ẹ sì ń bá a lọ báyìí àwọn èèyàn ó jáde lọ́la o for your information àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ mo sáì rẹ̀ bó sì wù yín ẹ máa wá pankẹ́rẹ́ káàkiri ọlọ́run ọba mi lọ́lọ́run lẹ́yìn ọlọ́run náà ló tó kàn wàláì Yorùbá nation no going back. mo sábà pẹ́ ẹ̀ ní dọ́lọ́run tẹ bá dẹ̀ fẹ́ dọ́lọ́ ẹja mọ̀ ẹ fò ẹ̀rìn so ẹ kú kalẹ̀ jàre ẹja pàdé lọ́la tó bá di aago 12 fún bàbá àṣírí ayé mò ń padà bọ̀ ẹ kú kalẹ̀ 090 40 35 65 10 WhatsApp number mi nù 090 40 35 65 10 ó dàbọ̀.